Alólóngì ní ti gàjà o, Lẹ́kúnlé olóngì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. Fún Ọlọ́run ọba tó sọ wá di àsìkò yìí, ọba tó pa á mọ́ nínú gbogbo, ọba tó ní wá tó lẹ̀mí wá nínú gbogbo tá a ní. Gẹ́gẹ́ bí ṣe wá ti wà pẹ̀lú national prophet Michael Ọlọ́run bẹ olùdásílẹ̀ ìjọ Lord God Livet tó wà ní Akíọdé ní ìpínlẹ̀ Èkó. Bàbá gẹ́gẹ́ bí ṣe wá ká tó wọnú ètò ẹgbẹ́ àṣàdúrà fún àwọn olólùfẹ́ wa tó wà kárí ayé. Olúwa wa orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyì tó. Ǹjẹ́ ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè, bí orúkọ Kristi ti níyì tó, gbogbo èyí tẹ́ ń gbọ́ mi níbikíbi, ògo yín kó búyọ, ilẹ̀kùn àánú kó ṣí, kí ọkàn yín kó balẹ̀. Bẹ́ẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ yìí, kára máa tù yín. Jésù Olúwa wa. Lónìí ibi tá a tún fẹ́ gbà ẹ̀rọ náà yá tún yàtọ̀ díẹ̀ sí ohun táwọn ṣe ń ro gbà. Nígbà yàn pé ọmọ ìran Yorùbá náà ni gbogbo wa. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá náà ló sì jẹ́ wá lógún. Nínú bí ọjọ́ mẹ́ta yìí ni awuyewuye ń lọ nígboro pé àwọn ajàgbara wa tí wọ́n ń jà fún ìdáǹdè àti ìṣúná ìran Yorùbá, ìyẹn olóyè Sunday Adéyẹmọ, ìgbàyẹmọ̀ sí Igboho àti Ìbà Abíọ́dún Ìgè, ìgbàyẹmọ̀ Gani Adams, ààrẹ àkọ́kọ́ fún ilẹ̀ Yorùbá lógún ọ̀fẹ́ o. Wọ́n ní bí èdè àìyedè wà láàrin wọn, nítorí jẹ́ pé a tún gbọ́ pé Ọlọ́run ti yanjú ẹ̀, òjò àti yanjú ẹ̀. Ṣùgbọ́n irú kan báyìí láàrin ọmọ ìyá méjì ló lẹ̀ ń jà fún ìtúsílẹ̀ àti ìdáǹdè ìran rẹ̀. Tíjà bá ṣẹlẹ̀ kí la fẹ́ pè é, ojú ò lẹ fi wò ó gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ẹ ṣe atọ́kùn. Ṣe rí ojú tó lé àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń béèrè, wọ́n máa túbọ̀ máa fún lọ́pọ̀ ìmọ̀ àti ìrọ́pọ̀lọpọ̀ máa ń kọ́ ọgbọ́n nípasẹ̀. Ṣe rí kò lè ṣe kíjà má wà. Ení ààrẹ má jà kún fún ajá máa lè kẹ́hàn jà kún palẹ̀. So tí ìjà bá dẹ̀ wà, ó lè jẹ́ pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tó yẹ pé kán yàn tọ̀rọ̀ ẹ̀ kán lè kún rí close, because tí èèyàn bá gbéjà sínú tó ń ṣọ̀rẹ́ wọ́n máa para wọn lára. Bẹ̀tì tí wọ́n bá jà tí gbogbo ayé bá wọn dá sí, so ohun tó ń nù á ti tán lẹ̀, so oníkálukú àmọ́. Nígbà tèmi ń gbọ́, mo ń wo irú ẹ̀dá tí Ọlọ́run dá Gani Adams, torí àmọ̀gbà tí wọ́n ń jà ìjagun lórí àwọn OPC ẹ̀rí ìjàgbọ́n ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ sinimá lọ́dún kan táwọn kan wá tó ń kó mọ́tò dé. Mo wà ní United tí mò ń kọ́ lọ́jọ́ náà kó tó di pé ogun olóbó bá lọ nínú United la gbà fò sí láti tó. So wọ́n ti ja ìjàgbara pé wọ́n tó débi tó ń dé yẹn. So kọ́lọ́run kó túbọ̀ bá a lọ́rẹ̀ mi wọn. Olóyè Sunday Igboho náà a ti gbọ́ ń pa méjì mẹ́ta ní tí wọ́n tó jẹ́ pé wọ́n kópa lórí pé láti fi hàn pé alákìkanjú ni àwọn méjèèjì lórílẹ̀‐èdè Yorùbá ní ilẹ̀ Yorùbá ní orílẹ̀‐èdè Nàìjíríà. So tí irú àwọn èèyàn yìí bá wà ń bẹ̀, wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn àbí kán sọ pé wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ, because kí wọ́n tó débì kan a ti ní nǹkan kan tó máa là kọjá, àwọn èèyàn yìí ti là nǹkan kọjá gan. So nǹkan tí mi kàn wá rí bẹ́ẹ̀ ni pé nígbà tó di pé olóyè Igboho decide pé àwọn Fúlàní wọ́n ń ṣèkọ́ báyìí láti lè dá wọn lẹ́kun, tó jẹ́ pé bóyá apá gọ́ọ̀mẹ̀ntì ò ká ní, bóyá gọ́ọ̀mẹ̀ntì ò ká fún pé Yorùbá ẹ̀kọ́ ọmọ Nàìjíríà náà ní gbogbo wa, gbogbo ilẹ̀ ìkílẹ̀ ní gbọ̀wọ̀. Bẹ́ẹ̀ tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀, ẹ̀dùn náà ṣe nǹkan táwọn Fúlàní ṣe nǹkan tó dára ni? Kò dáa rárá. And Nàìjíríà yóò ti tòrò jù dépò pé ojú wa ò ríra wa.
Nàìjíríà tóbi jù gbogbo èèyàn lè travel lọ Nàìjíríà pẹ̀lú mọ́tò lọ́jọ́ kan ṣo gbogbo Nàìjíríà lèèyàn lè rìn lọ́jọ́ kan ṣo so jẹ́ pé Nàìjíríà tí ó ní àkọ́dà bí India mo ti dé India rí mo ti àti rìn lónínú tírẹ́nì alẹ́ṣú àárọ̀ alẹ́ṣú àárọ̀ mo ní so Nàìjíríà ò rí bẹ́ẹ̀ tí wọ́n bá wọ tírẹ́nì lẹ́nì láìdájí á délé Haúsá níjọ́ yẹn ẹ̀rí tó bá dẹ̀ tún wọ̀ náà bẹ́ẹ̀ tó bá sọ pé òun lọ Port Harcourt ó máa dé bẹ́ẹ̀ lọ́jọ́ kan Nàìjíríà ò fẹ̀ rárá Nàìjíríà kéré ẹ̀rí ó kàn jẹ́lu ológo àti ìlú olókìkí àti ìlú àwọn ọba ìlú tí Ọlọ́run yọ́nú sí òun ní Nàìjíríà tó bá máa rí bẹ́ẹ̀ kò jẹ́ kí ẹ̀yà kan kó máa ní ẹ̀yà kan lára àbí pé kí àwọn kan pera wọn ní bóyá politician bóyá kìnnì kan bóyá lágbára bóyá I don't know ni mo bá ṣe fẹ́ jẹ́ àbọ̀ wà nípò àbí kí wọ́n àwọn jọ́daràn láàrin ìlú kan wá kó sábẹ́ nìkan kan máa ṣe nǹkan máa ní àwọn èèyàn kan lára ní ojúkorojú káwọn nǹkan dẹ̀ máa sọ sí so irú àwọn tán dìde ìbí olóyè Sunday Igboho èèyàn ni Ọlọ́run kó mi ò so mẹ́nì kankan mi ò mọ anybody rí mi ò mọ̀ wọ́n rí ṣùgbọ́n láàárín àwọn nǹkan tó rí nínú ìwé Nehemiah ní ti kó lọ Bábílónì mi mọ̀ pé mo máa gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí máa ti mú nǹkan dílẹ̀ dúró dé nínú Bíbélì Nehemiah jẹ́ agbọ́tí ọba ó dẹ̀ jẹ́ ẹni tó máa ń múnú ọba dùn ọba fúnra rẹ̀ èèyàn ní ọ̀rẹ́ àti olùdámọ̀ràn nítorí pé the way tó fi ń gbé ọtí fọ́ba àti tó bá ń gbé ọtí fọ́ba ó máa ń múnú ọba dùn ẹ̀rí ẹrú ni wọ́n àtìpònà ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílùú Bábílónì ṣùgbọ́n ọba yàn lọ́rẹ̀ẹ́ nítorí ìwà rere tó ní bẹ́ẹ̀ ti pẹ̀lú bó ṣe wà lọ́dọ̀ ẹ̀mọ̀ tó bá bá yàn lọ́rọ̀ tó bá yàn dẹ̀jẹ̀ ni tó ga jù ẹ̀mọ̀ rúgbàdùn tí wọ́n máa gbá bí ọ̀tí ẹ̀jẹ̀rú ó ń gbádùn gidi ó múnú ó ń jẹ gbádùn ṣùgbọ́n ó wá yá ló ronú ara ẹ̀ pé òun á ṣe máa gbádùn òun ò ń ṣọ́ ọmọ lọ́rùn lòun bá ló ṣe máa gbádùn níbí tí ibùdó àwọn bàbá àwọn dasán kóun wá jókòó sí ìlú onílùú kóun máa gbádùn Sunday Igboho Ọlọ́run ti kẹ́ bó jẹ́ ilé kan lọ́lọ́run fún tí mo dẹ̀ rọ̀ pọ̀ pé kò ń ṣe kan bó jẹ́ mọ́tò kan lọ́lọ́run fún tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe mọ́tò kan a lè sọ pé bóyá kò ní tẹ́ lọ́rùn pẹ̀lú ẹni kò ń ṣe pé sọ pé òun fẹ́ joyè ibì kan n tó fẹ́ sọ ni pé ìwà ìbàjẹ́ tíjọba ò bá wọn dá dúró yìí àwọn ò lè lajú àwọn lẹ̀ because ẹni tí Wàsíù kọrin kan gbà kan ó ní ẹni tá a bẹ́ lórí tó tún jẹun kí lórúkú tó fẹ́ sọ ẹni tí afẹ́fẹ́ dẹ̀ wọlé tó rí aṣọ lórí ìkọ̀ ẹ̀dọ́nà ṣé èèyàn tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfira ṣé Sunday Igboho wá lajú ẹ̀lẹ̀ tó dìgbà tí Fúlàní bá wá kó òun gan nínú ilé tó rẹ̀ jẹ́ akíkanjú ènìyàn rárá so nǹkan tí Sunday Igboho ṣe tó ń sọ tó fi di pé ní Yorùbá nation kíní kankan ẹni tó ṣàkóso òrùlé ó fẹ́ kára lé kó jáde ni àní nǹkan tó dáa ni àní bàbá Gani Adams náà dẹ̀ ni gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó lè wà nípò wípé wọ́n tún wá jẹ odidi oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ní olórí ológun gbólẹ̀ Yorùbá olórí gbogbo ogun ilẹ̀ Yorùbá irú wọn ló jẹ́ kán fọwọ́ papọ̀ mọ́ Sunday Igboho nítorí tó gan bá fẹ́ ṣe ó jẹ́ nítorí ìrìn yẹn rìn papọ̀ olórí ogun náà kó wà nítòsí òun náà máa ná ọmọ ogun alágbára níbi Sunday Igboho jẹ́ kóun náà wà nítòsí káwọn méjì bá fọwọ́sowọ́pọ̀ nígbà tẹ́ pé lórí ibi tí ẹnìkan jẹ́ olórí ogun náà fún ni òun náà ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò dẹ̀ sọ pé òun fẹ́ lé olórí ogun lọ àbó òun fẹ́ gba àpò ẹ̀ kàn pín ìwà àbàjẹ́ kúrò nílé àwọn ni ní tó jẹ́ kán fọwọ́sowọ́pọ̀ kán jẹ́ ìkan kí wọ́n dìde ẹ̀rí fíṣàn yẹn ò dàrú kò dẹ̀ papọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn Nàìjíríà ò ní pín ń gbò bá yá bẹ́ẹ̀ ti ọ̀rọ̀ tó sọ yẹn tó fi ṣe àkọlé ìgbésẹ̀ tó fẹ́ gbé ó wà òkè ó jọ̀rọ̀ tó wà òkè because oníkálukú àmọ́ ń bá rẹ̀ pé yes nǹkan báyìí ni and then àwọn tó ń ṣọ̀tá náà tí wọ́n ní káwọn Fúlàní máa ṣe bẹ́ẹ̀ káàkiri àbí Fúlàní ṣé kàn fẹ́ wọn jẹran mọ́ èèyàn náà ń jẹ ni tó fi di pé wọ́n kàn kidnap wọn kàn ṣe oríṣiríṣi so àwọn náà lè caution tí wọ́n bá pọ́n nífẹ̀ẹ́ Nàìjíríà tí wọ́n fẹ́ jẹ́ kí Nàìjíríà ò pín wọ́n á lè fa gbogbo Fúlàní sẹ́yìn pé ẹ lọ máa tẹran nígbà tí Fúlàní ń ta ẹran nílùú wọn nìkan anybody lọ rẹran bẹ̀ kò
dẹ̀ ń ṣèlú Fúlàní nìkan náà lè ti ṣe màálù nísìn anybody náà ń sin màálù èmi náà bí mo ṣe wà mò ń plan àti sin màálù bí mo ṣe wà tí n bá náwó lọ́wọ́ mo náwọn ọ̀rẹ́ tó ń sin màálù káàkiri tó dẹ̀ ti dín ní púpọ̀ so anybody ló lè sin màálù dépò pé ẹnìkan máa ń jẹ́ pé ẹ lè jókòó síbi tẹ́ ti ń ṣiṣẹ́ yẹn ẹ tún wá kó tiyín máa lọ bá gbogbo orílẹ̀-èdè àwọn tó kù àní gbẹ́dẹ̀ ṣe dé wà ń bẹ̀ ẹ sì fún àlàáfíà ẹ̀ ń yọ wọn lẹ́nu so mo kí àwọn tí wọ́n jẹ́ akíkanjú yìí pẹ̀lú iṣẹ́ ṣùgbọ́n advice mi sí yín ni ẹ lọ stop ìjà mo ti fẹ́ kan sọ ìpè tẹ́ ẹ bá jà tíjà bá bẹ̀rẹ̀ láàrin Yorùbá ẹ máa rò pé ẹ máa jàjà yẹn wá sáré parí ẹ̀ nù tí ẹ̀mí bá fi lè sọnù pẹ́rẹ́ ọdún méjì gbáko plus lógun yẹn máa fi jà tógun yẹn bá dẹ̀ jà á ba nǹkan jẹ́ gan yẹn ò dé mean pé kẹ́ ṣẹ́gun ọ̀tá now tẹ́ ẹ bá fẹ́ gbọ́ advice kékeré ẹ pera yín lágbájá òun ló jẹ búrẹ́dì tí kò jọbẹ̀ lágbájá ló jẹ ẹran orí ẹ̀fọ́ gbogbo yẹn ẹ fi sẹ́yìn ní tó dé lókòmọkòmọ rò wá ẹ stop yẹn ẹ má táṣìírí ara yín kankan ẹ wò ntọ́lọ̀ ti bò láṣìírí ẹ̀jẹ̀ kò rí bẹ́ẹ̀ ńgbà tẹ́ ẹ táṣìírí ara yín láti jọ ìyàṣírí òun lè fẹ́ tú kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ sọ̀rọ̀ ní kẹ́nikẹ́ni kó táṣìírí ara wọn bygone is bygone ẹ pera yín ẹ jókòó kí ààrẹ tó fẹ́ ṣígun kó jókòó ẹni tó fẹ́ dáwọ́ bàjẹ́ ìwà ìbàjẹ́ dúró kán jókòó àwọn ọba aláyé ẹ pè wọ́n síbẹ̀ ọba kan tó bá fẹ́ sọ pé kinní kan ẹ jẹ́ kó jókòó sẹ́gbẹ́ kan kó máa sọ ńgbà tó bá yẹ pé òun ló ṣẹlẹ̀ sí kán á gbé ṣó máa ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kẹ́yìn ọba náà lásìkò ìkẹ́ pamọ́ lórílẹ̀‐èdè Yorùbá èmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ò bá yín sí nínú group bẹ́ẹ̀ tí mò ń gbàdúrà seriously fún yín láti ṣe àṣeyọrí bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbàdúrà fún orílẹ̀‐èdè mi Nàìjíríà bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà fún àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé kó wọn Ọlọ́run kí Ọlọ́run kó fún yín ṣe láti lè dá àwọn èèyàn tí wọ́n tó ń fẹ́ máa ba ilẹ̀ Yorùbá jẹ́ láti lè dá wọn lọ́wọ́ dúró gbogbo nǹkan tẹ́ bá lè ṣe Ọlọ́run á fún yín ṣe ẹ jọ ẹ pa ìmọ̀ pọ̀ ẹ fìmọ̀ ṣọ̀kan èèyàn ọba láyé ẹ jọ ẹ papọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí yóò ṣe é ṣe fún yín Jésù Olúwa wa ní tí mo rí bí èèmọ̀ mi. ẹ ṣe wòlíì ọlọ́run àti màṣọ agbára yín lọ́tún ká tún máa lọ nípa ìsọjí ìgbòlógbé dúró kí nìkan tó kù báyìí. ẹ ṣe gan ni olóòtú ìsọjí wa ń lọ síwájú nítorí pé 100 bẹ̀rẹ̀ láti 1 tí wọ́n bá dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn ìsọjí náà ni ojú tó rí invite gbogbo yín síbi tọ́lọ́run máa ti nu gbogbo mi jẹ́nu kúrò lójú gbogbo yín pátápátá níbikíbi tẹ́ bá ti ń wo ọ̀rọ̀ yìí ẹ wo ibi tí ìsọjí náà máa ti ṣẹlẹ̀ ní St. Peter Blessed African Church lórúkọ Sofunde bus stop Ibido Street Agege Lagos now Ọlọ́run sọ pé òun ò nu gbogbo omijé nù ní April 25th Thursday tó gbẹ̀yìn ní April ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo akáka kan ẹ jẹ́ ká gbá mú ẹ jẹ́ ká dì mú ó máa dára fún wa o ọjọ́ yẹn Ọlọ́run fẹ́ ṣe budget oníkálukú gbàgbọ́ má dá ọ̀tẹ̀ ọkọ kó sọ fún yàwó yàwó kó sọ fún ọkọ bó jẹun kóhun kan ló jẹ́ ìṣòro fún ẹ darapọ̀ kó o ní gbé ìṣòro yẹn lọlé àwọn wòlíì Ọlọ́run wà níkàlẹ̀ kò ń ṣèmi nìkan ni Ọlọ́run fẹ́ lò fún yín àwọn bàbá tí Ọlọ́run ń lò tó jẹ́ pé ògbóná gbòǹgbò tó ń dátọ́ lẹ́nu ìwé Reverend Aṣemọlọ́wẹ̀ wọ́n wà ń bẹ̀ Pastor Ṣẹ́gun Fáṣùyì wọ́n wà ń bẹ̀ Pastor Remi wọ́n wà ń bẹ̀ and other pastors wọ́n wà ń bẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ náà làwọn ọmọ ẹ̀mí tán lè forin ẹ̀mí Níkẹ́ Olégbèdé Surely Praise Túndé Praise àwọn ọmọ tán lè fi orin ẹ̀mí tán lè fi tú ìdè Ọlọ́run fẹ́ lò wọ́n níjọ́ yẹn ẹ̀rí àwọn tá àforúkọ wọn síbẹ̀ táwọn náà rí pé àwọn ń kópa lọ́jọ́ náà wọ́n wà bẹ́ẹ̀ lọ́tún kò sí ń ta kàn fẹ́ nísìnyí ni pé ẹjọ́ a fẹ́ ìrànlọ́wọ́ níbi tá a ṣe dé mo fẹ́ yan ẹ̀yin tọ́lọ́run ti bùkún ẹ̀yin tọ́lọ́run ti kẹ́ ẹ̀yin tọ́lọ́run ti gbà fún kẹ́ dìde ní orúkọ Ọlọ́run kẹ́ ràn wá lọ́wọ́ a sì ní ìdí àwọn kan mìíràn bíi rédíò tẹlifíṣọ̀n kan ẹ mọ̀ pé
bọ́lọ̀ bá ti pàṣẹ ó pàṣẹ nìyẹn kò mí pé ọ̀dí dandan pé ọlọ́run àwọn tọ́lọ́run máa lò ó máa lò wọ́n ẹ̀yin lọ́lọ́run ti pèsè láti lò ẹ ràn mí lọ́wọ́ fún program yẹn kó lè ṣe é ṣe lórúkọ Jésù ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́ Jésù Olúwa wa now lẹ́ẹ̀kan sí ẹ lè pè mí sí orí 070-360-387 níbi tí program yẹn máa ti ṣe ní on the 25th April 25th òní St. Peter Blessed African Church Blue Roof of Sofunde bus stop Ibido Street Agege Lagos. Mo fẹ́ kí gbogbo wa ká kọ dání ká dẹ̀ invite ara wa fún ọjọ́ náà ọjọ́ kan fún ọdún kan ni so and then tó bá gbàgbọ́ Ọlọ́run máa nu ní jẹ́nu so òróyún ni máa wọ̀rẹ́ àṣẹ ọ̀rọ̀ máa wọnú ẹjọ́ yẹn ó ti lóyún yẹn má dà ọ̀tẹ̀ testimony máa tẹ̀lé jáde ṣé ò nọkọ ni ṣé ò náya ni ò níṣẹ́ àbíṣẹ́ ń bọ́ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ náà lọ́rùn máa tú kádà rẹ̀ ṣe gbogbo orí tó bá wà bẹ̀ pátá èmi wọn ti ṣe lérí gbogbo wọn tó padà bá wọn ṣe Ọlọ́run invite ẹ ẹ̀mí mọ́ invite ẹ orúkọ Jésù invite ẹ láti tú everybody sílẹ̀ lọ́jọ́ yẹn mo fẹ́ kí gbogbo yín kẹ́ darapọ̀ mọ́ wa yóò dára fún wa ojú òní tiwa o àní ṣègbè lórúkọ Jésù à ń fẹ́ ìrànlọ́wọ́ lọ́tún ló sì lẹ́ẹ̀kan sí ẹ̀ràn wa lọ́wọ́ bákan náà anointing service ní every Sunday ní church wa ní ìsìn fún ìtúsílẹ̀ ńlá ní dédé aago 7 títí di agogo 9 àbọ̀ a kì í pẹ́ ní church wa 2 ìdájí sí 9 àbọ̀ bẹ́ẹ̀ a máa anointing everybody kí oníkálukú kó ní ìjàkulẹ̀ àbí kó má sí ìdíwọ́dì náà àbógun àlákàlà kó tó di pé ó jọba lórí yẹn Ọlọ́run dẹ̀ ń jẹ́rìí agbára ẹ̀ darapọ̀ mọ́ wa ní nọ́mbà 8 ọmọbọ̀gẹ̀ Akíọdé Òjòdúbága Lagos and then ní ìjọ Tuesday enough is enough ó tó gé ogun ayé mi ní dédé agogo 9 àkìjẹun wá sí program yẹn títí di aago 11 àbọ̀ darapọ̀ mọ́ wa lórúkọ Jésù yóò dára fún ẹ pè mí sórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 070-360-387-57 ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ aláìní lórí àwọn opó àsìkò náà tún ti wà tá a fẹ́ ṣe ìtọrẹ àánú fún gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ jọ̀ọ́ ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ti ń rí àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ti darapọ̀ máwọn tó ràn wá lọ́wọ́ ẹ̀yin náà ní ṣàlàyé Jésù ó dàbọ̀ Jésù àtúnyọ náà tó padà lọ́jọ́ mi ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.